wípé orí ayẹyẹ òní ní ayọ̀ àti àlàáfíà tí ó tún ní ìgbàgbọ́ wípé òun náà máa ṣerú ẹ̀ fọmọ. Ó yá ké hallelujah. Ìyìn Ọlọ́run ẹ̀rí lógo. Ẹ jẹ́ kí a gbàdúrà. Gbé ọ̀gá bàbá, gbé ọ̀gá ọmọ, gbé ọ̀gá ẹ̀mí mímọ́. A dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa ní àkókò yìí láti sọ̀rọ̀ Ọlọ́run. Olúwa máa bá wa lọ. Ọ̀rọ̀ méjì mẹ́ta náà tí a ó sọ ní àkókò yìí tó bá ti gbé tí ọ̀tún wọlé má jẹ́ kó gba ti òsì jáde. Ẹyẹ èṣù má jẹ́ ó ṣàjẹ́ ní ọkàn wa. Jẹ́ kí ọ̀rọ̀ ẹnu wa àti iṣẹ́ arọ́kan wa kí ó ṣètẹ́wọ́gbà lé ojú rẹ. Olúwa, agbára wa àti olùdáǹdè wa. Praise the Lord. Ẹ jẹ́ ká jókòó. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ wá. Ẹ bá mi gbé igi dí ọ̀nà ní àsìkò yìí kí ó má ṣe sí lílọ àti bíbọ̀. Àwa tí a bá wà níta tí a fẹ́ wọlé, ẹ jẹ́ ká wọlé. Tí wọ́n bá ti gbégi sí ẹni ọ̀nà, ẹnikẹ́ni ò lè wọlé mọ́, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ò lè jáde. Praise the Lord. Mo kí tọkọtaya Bámigbáyé nítorí láti wákàtí àkókò yìí lọ. You are now Mr. and Mrs. Bámigbáyé. Clap for God. Olúwa yóò wà pẹ̀lú wa. Mo kí gbogbo ìjọ Ọlọ́run, bàbá ọkọ, ìyá ọkọ, bàbá ìyàwó, ìyá ìyàwó, gbogbo ẹbí ọkọ, gbogbo ẹbí ìyàwó àti ìjọ Ọlọ́run, gbogbo ìjọ ìpínlẹ̀ Kristi tí a wà níhìn lónìí láti wá bá wa ṣe ayẹyẹ ìgbéyàwó. Mo gbàdúrà fún wa, nǹkan rere báyìí kò ní dásẹ̀ nílé ẹnì kọ̀ọ̀kan wa. Mo ní nǹkan rere ayọ̀ báyìí kò ní dásẹ̀ nílé ẹnì kọ̀ọ̀kan wa. Praise the Lord. Ní àkọ́kọ́ kí n tó tẹ̀síwájú, mo máa fáìn ọkọ àti ìyàwó nítorí pé wọ́n tẹ ojú wa mọ́lẹ̀. Praise the Lord. Wọ́n tẹ ojú wa mọ́lẹ̀ nítorí pé àwọn àlùfáà aago 8:30 ni wọ́n ti wà níbí láàárọ̀ yìí. Àti nǹkan tí ọkọ àti ìyàwó tí wọ́n bá wa sọ ni wípé agogo 9 ní ìsìn máa bẹ̀rẹ̀. Àwádẹ́ ti wà bí à ń dúró de ọkọ àti ìyàwó. Bàbá ọkọ ti wà níbí, wọ́n tètè dé. Àtọkọ àti ìyàwó ní a dúró dè títí di tó 11 ká tó bẹ̀rẹ̀ ìsìn láti agogo 9. Ṣé ó tọ́ àbí kò tọ́ láti fáìnì ọkọ àti ìyàwó? Ẹ sọ̀rọ̀ sókè o. Ẹ ṣe. A ní fáìnì wọn lówó tó pọ̀ jù, wọ́n dẹ̀ máa san owó ayọ̀ ni. 50,000 la máa gbà lọ́wọ́ wọn. Hallelujah. Ìdí tó fi máa san. I was born to African church family. Bàbá àti ìyá mi ló gbé mi wọ sí Anes. Ní African church tá wà ń lọ kò sí African time. Ní African church tí wọ́n bá ti ní 9 o'clock, 9 is 9. Ṣùgbọ́n African time wa yẹn ó ti mọ́ wa lára nílẹ̀ Yorùbá. Bọ́ bá pè nǹkan fún wa láago 9 bí ó bá dago 11 ò ní rí yín. Nítorí ilẹ̀ ṣe máa jẹ fáìn o. Ṣé má dẹ̀ jẹ́ kó mọ yín lára o. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Nǹkan tí ìjọ ìpínlẹ̀ Kristi gbà mọ́ yín lára lónìí, ìjọ mi ò lè gbà mọ́ yín lára o. Àní lè jẹ́ máa jẹ́ example fún gbogbo wa. Ẹ jọ̀wọ́, let us be time conscious in whatever we are doing. Program wa kò lè gbà wá lákòókò. Gbogbo nǹkan tó wà lórí program within 1.5 hours we are done. A ti ṣe tán. But nígbà tí wọ́n tètè dé, àwọn ni wọ́n fàdé àsìkò tí ẹ̀ ń rí. Olúwa dáríjì yín o. Mo lólúwa dáríjì yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ fi gba ọkọ àti ìyàwó ní ìyànjú òun ni wípé ẹ fẹ́ràn ara yín. Hallelujah. Kí ni mo ti pè o? Ẹ fẹ́ràn ara yín.
nítorí ìfẹ́ ni Kristi tó fi dá ìjọ sílẹ̀. Ìfẹ́ náà ni ó ń preach fún gbogbo wa. Ó sọ nínú ìwé Hébérù orí 13 ẹsẹ̀ kìíní, ó ní kí ìfẹ́ ara kí ó ṣe kíni o, kí ó wà títí. Ètò túmọ̀ sí wípé ìgbéyàwó Ọlọ́run gan ní ọwọ́ sí, nítorí Kánà àti Gálílì láti kọ́kọ́ ṣe ìgbéyàwó. Ibẹ̀ ni Jésù ti sọ omi di kíni o, ọtí wáìnì. Ọlọ́run fẹ́ràn ìgbéyàwó, ó dẹ̀ bù sí ìgbéyàwó, ó bù sí ìgbéyàwó, ó ní pé ẹ máa bí sí, kí ẹ sì máa rẹ̀ sí, kí ẹ sì máa gbáyìn lórí kíni o, lórí ilẹ̀ ayé. You are still very young, the most young couple in the town now. Hallelujah. Ẹ máa gbọ́ oríṣiríṣi. Ẹ máa gbọ́ lọ́tún lósì. Ìwọ ìyàwó, má gbọ́rọ̀ ẹ̀yìn tí wọ́n bá ń sọ. Má listen sí, because ibi tó bá ti ń dùn ní èṣù ń wá láti ṣe kí ni o, láti bàjẹ́. Ọ̀rọ̀ wọn ní wọ́n pé jọ yẹra fún nínú ìgbéyàwó. Àwọn nǹkan tó ń da ìgbéyàwó jù, tó ń dàrú jù nìyẹn. If there is no trust between husband and wife, there will be problem. Tí ẹ ò bá ti ní trust láàrin ara yín, wàhálà dé nìyẹn. Bí ọ̀kan bá wá bá ẹ, Ẹniọlá tó sọ fún ẹ pọ́pọ́ ẹ ṣe báyìí, wẹ́ẹ̀dì òtítọ́ dáadáa kó di tó ṣe òdodo kó dì mú. Tí ó bá sọ̀rọ̀ fún ẹ, má sáré react o, yára láti gbọ́rọ̀, lọ́ra láti ṣe kí ni o, láti fèsì. Ìgbéyàwó yìí ò ní túká. Nígbà tí Ọlọ́run rí wípé a dá Ádámù sínú ọgbà, Ádámù ń lọ ó ń bọ̀, ó ń dá ṣe wàhálà kákàkiri. Ọlọ́run ti rí, òun ló ń dáná, òun ló wá nǹkan tó máa jẹ. Ọlọ́run wá wò yí pé wàhálà ọ̀gbẹ́ni yìí ó ṣe kí ni o, ó pọ̀ jù. Ẹ jẹ́ kí n wá olùrànlọ́wọ́ kan fún un, èyí tó máa dàbí òun, tó máa ṣe ìrànlọ́wọ́ rẹ̀. Nígbà náà ni Ọlọ́run dáta ní o, Éfà, láti ṣe ìkejì Ádámù. Mr. Dámilọ́lá, Ẹniọlá ìkejì yín ló jẹ́. It is your confidence. Ẹ má jẹ́ kí ẹnì kẹta kó ṣe kí ni o, kó rí àárín yín. Ahọ́n àti ẹnu wọn ń jà. Ẹ jẹ́ kí ìjà yẹn jẹ́ within. Ẹ má jẹ́ kó escalate. Because tí ìjà bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó, àwọn chief adviser pọ̀ ń ta, àwọn special adviser, senior special adviser, wọ́n pọ̀ níta tó jẹ́ pé advice tí wọ́n máa fún yàwó bí kò kẹrù ní. Hallelujah. Wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó, wọ́n ti ṣe kí ni o, wọ́n ti bàjẹ́. Ẹ má jẹ́ kí ti yín rí bẹ́ẹ̀. Tí ẹnìkan bá ṣe ẹnìkan, ẹ pe ara yín, lágbájá ó ṣe mí, àmì ìmọ̀pẹ́ ṣẹ̀ ní, má bínú, kẹ́ẹ̀dẹ̀ ṣe kí ni o, kẹ́ parí ẹ̀ síbẹ̀. Ẹ má jà ìjà débi wípé ẹ máa kó ara yín lọ sọ́dọ̀ bàbá ìyàwó, tàbí ẹ máa lọ sọ́dọ̀ bàbá ọkọ. Ẹ wá bá wa parí ẹ̀, ó tún ti dé o. Ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ láàrin yín. Ẹ̀yin lẹ ríra yín o. Kí bàbá ìyàwó àti bàbá ọkọ tó mọra wọn, ẹ̀yin lẹ kọ́kọ́ mọra yín o. Ẹ̀yin bá kóra yín lọ bá bàbá ìyàwó, ẹ̀yin lẹ kóra yín lọ bá bàbá ọkọ wípé mo ti rí Ṣẹ́gun o, èmi Esther mo rí Ṣẹ́gun o, ó dẹ̀wùn mi mo fẹ́ fẹ́ o. Lẹ kó lọ bá wọn ni wọ́n súre fún yín. Ẹ má tún kójà lọ bá wọn. Praise the Lord. Ó dà pé ọ̀rọ̀ tí mo sọ yẹn kò wọ̀nyí létí dáadáa. Ẹ jẹ́ kí ìfẹ́ kí ó jọba láàrin yín. Ẹ má jẹ́ kí ẹnì kẹta kó wọ kí ni o, kí ó wà ní ìgbéyàwó yín. Ẹnì kẹta tó bá wà ní ìgbéyàwó yín, ó ti ń di gbọ́ yìí, sọ yìí. Bí o bá sọ̀rọ̀ kan, wọ́n á bẹ̀ fi méjì kún, ó di mẹ́ta.
bọ́kọ bá sọ̀rọ̀ méjì wọ́n bá fi mẹ́ta kún ó di 5. ṣùgbọ́n tẹ́ bá jọ ṣẹra yín tẹ́ bá pera yín ẹ jọ sọ á dẹ̀ ṣe kí ni o á dúró síbẹ̀. nítorí ẹ̀ tá a fi jẹ́ ọ̀rẹ́ ara wa láàrin ọkùnrin àti obìnrin, nítorí ìhà ọkùnrin ni Ọlọ́run ti yọ egungun tó fi mọ obìnrin. nítorí ẹ̀ lẹ ṣe máa rí ọkùnrin tó máa nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ nítorí pé inú egungun ẹ̀ ni wọ́n ti ṣe kí ni o wọ́n ti yọ wọn. nítorí ẹ̀ la ṣe máa ń gbàdúrà pé kọ́lọ́ má jẹ́ á gbé egun eléegun. hallelujah. nítorí ẹ̀ la ṣe ń gbà ládùúrà because tó o bá gbé egun ti tiẹ̀ ó máa dàbẹ̀ ní pé òun ṣoògùn ni. nítorí gbogbo àkó máa ṣe kí ni o a máa já sọpẹ́, gbogbo a máa jọ sáyọ̀ kó o tó lù báyìí ó ti ṣe kí ni o ó ti ń dún nítorí egun ẹ̀ ló gbé ni. hallelujah. aya tẹríba fún ọkọ rẹ, má joyè adẹ̀ tí má rì nísìn ẹ̀yin ọmọ òsì yẹn kúnlẹ̀ fọkọ yín adli my dear good morning orí eré ni olówà o my dear good morning wo wọ́n tẹ̀sí bí kan mo fẹ́ sáré lọ ẹ má ṣe bẹ́ẹ̀. àwọn ìyá wa ní ayé àtijọ́, ìyá wa tí ọkọ wọn bá fẹ́ jẹun tó bá gbé omi ìṣanwó àtọbẹ̀ wọ́n máa ṣe kí ni o wọ́n máa fìkúnlẹ̀ bẹ́ẹ̀. ọmọ mélòó ló ń ṣe láyé òde òní? wọ́n ní wo díẹ̀ oúnjẹ wà lórí dání mi ń jáde lọ gbogbo ẹ̀ kó jẹ́ gbogbo ẹ̀ kó má ṣe kí ni o kó o má jẹ́ ògùnlá. níbẹ̀ nígbà ayé àtijọ́ ẹ jẹ́ ká kọ̀ padà. Respect your husband so that your husband can do what? Can reciprocate and respect you. Respect is a what? It's a reciprocal. tó bá respect mi máa ṣe kí ni o máa respect yẹ fún ọkọ ẹ ní ọ̀wọ̀. ó máa àsìkò tọkọ ń jẹun, àsìkò tọkọ ń jẹun má jò ó pàṣẹ, àsìkò tí kò sùn ẹ jẹ́ kó sùn, àsìkò tí ọkọ tí ẹ kó ní ìfọ̀kànbalẹ̀ jẹ́ kó ní kí ni o kó ní ìfọ̀kànbalẹ̀. tó o bá fẹ́ ọkọ ẹ dáadáa, àwọn ọkùnrin orí wa máa ń spark hallelujah. tí a bá rí obìnrin tó nífẹ̀ẹ́ wa dáadáa a máa ń bá fi owó ṣe kí ni o a máa ń bá fi ṣeré gan, a máa fi kẹ́ ẹ gidi gan. tí o bá ti sọ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta tó ti fi kékeré tẹ̀sí ẹ tó di kó pass ó lọ nìyẹn. a kàn sọ pé máa dààmú 50,000 kan sórí náà ní kí ni mo fẹ́ 50,000 ẹ̀ṣọ́ owó yẹn ti pọ̀ jù. wọ́n ní wọ́n kọ́ fún ẹni lọ́ọ́ fi ra nǹkan kan torí ìwà obìnrin yẹn ni tí ìwà ẹ̀ ò bá dáa kò ní rí 5,000 kan lórí wardrobe. 5,000 kò ní rí níbo kò ní rí wardrobe. ẹ kọ́ bí a ti ṣe ń hùwà, ìwà ló ṣe kókó jù nínú ìgbésí ọmọ ènìyàn. ẹ bá mi wo Ephesians chapter 5 21 to 25. Ephesians ẹ tún bẹ̀rẹ̀ mà ẹ tún bẹ̀rẹ̀ mà ẹ̀yin ẹ tẹ fún ọkọ. ẹ̀yin aya ẹ máa tẹríba fún ọkọ yín. aya Ẹniọlá tẹríba fún ọkọ rẹ. Dámiláre ẹ tẹ̀síwájú mà. gẹ́gẹ́ bí fún Olúwa. gẹ́gẹ́ bí fún Olúwa. nítorí pé ọkọ ní í ṣe orí aya. ọkọ ní í ṣe orí aya. gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀. hallelujah. hallelujah. ọkọ ní í ṣe kí ni o? orí aya. ọkùnrin máa proud fún ẹ wípé èmi sì ni olórí kí ni o èmi ni olórí ilé yìí, ọkọ ni mí, àlọ́kọ ni mí sẹ́, kò sí nǹkan tó lè fi ṣe. fílẹ̀ ọkọ ni o respect ẹ nítorí ọkọ ni. má fi ọkọ ẹ tayín, má fi ọkọ rẹ ní wọlé níwájú àwọn ọ̀rẹ́ ẹ. bí èèyàn bá ṣe gbégbé ọlọ́sùn máa bá ṣe kí ni o lọ́sùn máa bá gbé. tó o bá respect ọkọ ẹ dáadáa gbogbo àwọn ọ̀rẹ́ máa respect ọkọ ẹ. tó o bá fi ọkọ ẹ wọlé níwájú àwọn ọ̀rẹ́ náà máa sọ dìgbà kúlẹ̀ ni. n tó o bá ṣe òun ni àwọn ọ̀rẹ́ máa wò. hallelujah. hallelujah. ọkọ rẹ respect ọkọ ẹ
ní oúnjẹ ní àkókò. Má forún dun ọkọ ẹ o. Another topic kan nìyẹn. Má sọ pé ó ti rẹ̀ mí. Tó bá ló ti rẹ̀ mí, ó ń gbóúnjẹ alẹ́ fólógbò jẹ o. Òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun bí báyìí o. Praise the Lord. Hallelujah. Ẹ ti di lọ́kọ àti láya. Ẹ má fi nǹkan kan dunra yín. Tó o bá ní nǹkan kan gbà lọ́wọ́ ìyàwó ẹ pé kò ṣe kí ni o, sọ fún un. Bí ìyàwó náà bá nìkan gbà lọ́wọ́ Dámiláre, ẹni ọlá pé Dámiláre á ṣe kí ni o, á béèrè lọ́wọ́ ẹ̀. Bó ṣe yẹ kó rí nìyẹn. Nígbà tẹ́ bá ti súnmọ́ra yín dáadáa, ẹ rí pé ẹ ti di best of friends. Best of friends. Ẹ ti di láàrin ara yín. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó wà àárín yín débi pé yóò yà yẹn bá mi tẹ̀síwájú mà. Nítorí pé ọkọ ní ṣe orí aya. Ọkọ ní ṣe orí aya. Gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ. Yes, ẹ tẹ̀síwájú. Balára. Òun sì ni olùgbàlà wa. Nítorí náà, gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristi, bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa ṣe sí ọkọ wọn ní ohun gbogbo. Yes. Gẹ́gẹ́ bí Kristi jẹ́ orí, ẹ̀yin náà wáyà o gbọ́dọ̀ fi orí fún ọkọ. Ẹ dẹ̀ gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run. Kò sí ọ̀nà méjì ní ayé yìí tí a ní bí kò ṣe kí ni o, Ọlọ́run. Ọ̀dọ̀ rẹ̀ láti wá. Àfi akọ̀ ìbò látún máa padà sí o. Ọ̀dọ̀ rẹ̀ ni. Nítorí náà kò sí ẹni méjì tẹ́ máa sìn bí kò ṣe Ọlọ́run. Ẹ sìn Ọlọ́run. Ẹ máa lọ church déédéé. Ẹ má sọ pé once in a while ni màá máa lọ sí church. Ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ ní owó, ẹ tún ní owó. Ẹ ní láti ṣe kí ni o? Láti súnmọ́ Ọlọ́run. Ẹ ní láti súnmọ́ Ọlọ́run. Hallelujah. Hallelujah. Mi nígbà yín lákòókò. Ẹ̀yin lẹ fẹ́ ká pẹ́ kálẹ̀ ti tètè dé. By now, àwọn ẹ̀ ti gbàgbé pé ẹ ti wá sí church. Because a ti ṣe sìn, a ti parí ẹ̀. Hallelujah. Ẹ ní àwọn ìwé kan bí. Ó dẹ̀ ṣe kókó. Ìwé yẹn rèé, ọkọ àti ìyàwó. Kẹ́ ẹ tó sign register. Marriage certificate kí wọ́n tó issue ẹ̀ fún yín. Ẹ máa sign ìwé yìí, ẹ dẹ̀ máa kà á. Òye ẹ̀ máa yé yín dáadáa. Kó tó di wípé ẹ sign. Certificate tẹ́ máa gbà láti ọ̀dọ̀ ìjọba ló ti wá. Federal Republic of Nigeria. Bẹ́ẹ̀ fẹ́ travel out lẹ́nìí, so ṣe ní certificate yẹn. Kò sí pé anybody máa dá yín dúró anywhere. Kẹ́ ẹ present ẹ̀ lẹ́mbàsì. Ọwọ́ kan ni. Nítorí federal government, òun ló fún wa certificate yẹn. Praise the Lord. Praise the Lord. Bí certificate yẹn bẹ́ẹ̀ ṣe máa gbé gẹ̀gẹ̀ tẹ́ máa tọ́jú ẹ̀. Ó ní kí ẹ̀yin náà kẹ́ máa gbéra yín gẹ̀gẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má distract ọkọ àti ìyàwó, mo ń bá wọn sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́. Bí ẹ ṣe máa gbé certificate yẹn gẹ̀gẹ̀ báyìí, ní kẹ́ ẹ̀ méjì máa jẹ́ kí ni o, ẹ máa gbé ara yín gẹ̀gẹ̀. Ẹ máa ṣe àṣàrò ní ọ̀sán àti ní kí ni o, àti ní òru. Ẹ lọ ra Bíbélì. Ẹ lọ ra Bíbélì. Kẹ́ ẹ máa ka Bíbélì ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa ṣe kí ni o, kó máa gbilẹ̀ nínú ayé yín. Ọmọ tó bá pera ẹ̀ ní Kristẹni tí ò ní Bíbélì kì í ṣe Kristẹni. Ìdààmú nígbàgbọ́, òun ni kí ni o, òun ni Bíbélì. Ẹ máa kà á, ẹ máa bí òdu kan láàrin ọ̀sẹ̀. Just open any verse kan sí. Tó o bá kà á, tó yẹ bá ti yí ẹ, ọpẹ́ máa fà sí Bíbélì yẹn. Láti máa ṣàṣàrò nú ẹ̀, ẹ súnmọ́ Ọlọ́run. Ẹ fi gbogbo ọkàn yín, gbogbo ẹ̀mí yín, ẹ fi sin Ọlọ́run. Mo dẹ̀ gbàládùúrà, ọmọ rere ló máa tara yín jáde. Mo ní ọmọ alárùbáríkà ló máa ti ara yín jáde. Àmín. Ọmọ tó máa gbógo bàbá àti ogo ìyá tó máa gbé jáde àti ogo ìdílé tó máa gbé jáde, òun lọ́lọ́run máa pèsè fún yín. Àmín Jésù. Mo fi Ọlọ́run bẹ̀ yín, mo bẹ̀ yín, ẹ súnmọ́ Ọlọ́run.
ẹ nífẹ̀ẹ́ ara, ẹ fi ọ̀nà yín lé Ọlọ́run lọ́wọ́, gbogbo footstep yín ẹ máa fi lé Ọlọ́run lọ́wọ́. Tí nǹkan kò bá yé yín, ẹ tọ̀ àwọn àgbàlagbà, àwọn bàbá ìyàwó, ìyá ìyàwó, ìyá ọkọ, bàbá ọkọ, gbogbo wọn wà níbẹ̀ tí wọ́n lè tọ́ yín sí ọ̀nà. Wọ́n ní béèyàn bá ní àkísà bí àgbà, ẹjọ́ bá láṣọ bí àgbà, kò lè lákìísà bí àgbà. The experience is still there. Tó bá ní àwọn àgbàlagbà tí ojú wọn kó wọnú, ẹ má bù wọn pé ojú wọn kó wọnú o. Ìrírí òun ni, ìrírí ló jẹ́ kójú wọn kó wọnú. So ẹ máa lọ fi omi ọgbọ́n, ẹ máa fi tún ara yín ṣe lọ́dọ̀ àwọn àgbà, kẹ́ máa lọ síbẹ̀. Olúwa yóò gbọ́ àdúrà yín. Mark 10:7-9. Mark 10:7-9. Mark 10:7-9. Ta ló bá wa rí? Nítorí èyí, ọkùnrin máa fi ilé bàbá àtìyá ẹ̀ sílẹ̀. Yóò sì faramọ́ aya rẹ̀. Hallelujah. Hallelujah. Nígbà tẹ́mi máa ṣe wedding mi ò ní yára. Hallelujah. Ẹ ṣe hallelujah nù. Hallelujah. Nígbà tẹ́mi máa ṣe wedding mi ò ní yára. Èmi àti dáàdì mi jọ ń sùn ní. Àwọn àsùn ní yàrá èmi àsùnpá lọ. Màá tẹni síbẹ̀. Torí mo mọ̀ pé afẹ́ mo kọ̀. Níjọ́ kan máa ṣe kí ni o? Máa fi wọ́n lẹ̀. Máa fi wọ́n lẹ̀ ní ìkánjú. Tó ti máa ní gbogbo yàrá ń bẹ̀. Ṣé tí n bá má rí ibẹ̀ máa múyàwó wá ni? Kò possible. Ó nítorí ìdí èyí ni ọkùnrin máa ṣe fi ilé bàbá rẹ̀ sílẹ̀. Á lọ sí ibì kan, ẹ bá mi tẹ̀síwájú. Àwọn méjèèjì á sì di ara kan. Á lọ síbòmíì, òun náà lọ fẹ́, ìyàwó náà máa fi ilé ìyá ti òun náà àti bàbá òun náà sílẹ̀. Á lọ dàpọ̀ mọ́ ọkọ rẹ̀. Àwọn méjèèjì á ṣe kí ni o? Wọ́n di ara kan. Wọ́n di ara kan. Bọ́n ṣe wà yìí, wọ́n ti di fámìlì kan. Fámìlì kan ni wọ́n bá ṣe dúró yìí. Wọ́n ti di Mr. and Mrs. Bámigbáyé. Ẹ tẹ̀síwájú mà. Nítorí náà wọn kì í ṣe méjì mọ́. Nísinsìnyí wọn kì í ṣe méjì. Bí kò ṣe ara kan. Wọ́n ti di ara kan. Because ẹ̀jẹ̀ ti dàpọ̀. Omi ti dàpọ̀. Wọ́n ti di kí ni o? Wọ́n ti di ara kan. Ẹ tẹ̀síwájú. Nítorí ohun tí Ọlọ́run bá so kan. Tí ohun tí Ọlọ́run bá ti so pọ̀. Kí ènìyàn kí ó má ṣe yà wọ́n. Kí ẹnikẹ́ni kó má ṣe yà wọ́n. What God has joined together, let no man put asunder. Ǹjẹ́ nísìnyí lórúkọ ti bàbá? Mímọ́. Àti ní ti ọmọ. Mímọ́. Àti ní ti ẹ̀mí mímọ́. Àmín. Kábíyèsí.